ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àpótí ẹ̀rí là ń sọ àgbàgbé pé lórí òsì àpótí ẹ̀rí ọ̀sà àpótí ẹ̀rí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bóde wọ́n ń gbé àjò Oríyọmí Hamzat ṣépè kí ló fi dìsáàfù èpè wàláhì Oríyọmí ò dìsáàfù èpè. bí kéèsì bá wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n bá fẹ́ ṣèwádìí kọ́dà tó bá jẹ́ pé ilé àfáà ni wọ́n lọ tí wọ́n bá kùránì nínú ilé alukurian tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ni àpótí ẹ̀rí ìṣebáwa kẹlá bíùdì ẹ̀ òótọ́ ìmísí Ọlọ́run bẹ́ẹ̀ àṣì Ọlọ́run bẹ́ẹ̀ mi ilé fẹ́mi gbọ́dọ̀ fẹ́nu useless yẹ torí pé pàtàkì ni lọ́dọ̀ àwọn tí ìjọsìn wọn bí lọ́gì mọ́ but máa fẹ́ kẹ́ ẹ jẹ́ ká rò ó pípé tí ọba nídìí obìnrin ìjẹ́kúmọ́lú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى ذريات سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا آمين. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مشيده ويدافي نقمه من شاء الله لا قوة إلا بالله العلي العظيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله حمدا أنت يا غلا ثم صلاة على مقتار زمنني lẹ́yìn kíkí Ọlọ́run àti ànábì Muhammad Lawal Adesina mo kí n gan ẹ jẹ́ bá mi sí à prógámù yìí ẹ bá mi sí àrẹ gẹ bá mi láìkẹ ìṣẹ́jú tí mo ní lórí ètò yìí ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí lọ́tùn lọ́sì ọkùnrin ń pè mí fún kìrìsìtẹ́nì ń pè mí Alhaji Ọ̀nà Òdodo TV ọ̀rọ̀ àpótí ẹ̀rí pẹ̀lú Alhaji Oríyọmí Hamzat sẹ́ẹ̀rí ni àbẹ́ ẹ̀gbọ́ sí kí ló tẹ̀ sọ sí mo ní mo rí mo dẹ̀ gbọ́ àmì èrò tèmi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń sọ ni ló jẹ́ ń dákẹ́ ẹnìkan ló wá já mi ń kẹsẹ́ èrò yìí tó yàtọ̀ olódodo ní ó yẹ ká ẹ sọsọ jẹ́sàn tí yìn mo ní ọ̀rọ̀ la máa ń kó dànù àbá ni wọ́n máa ń kó dànù ìkálábà dànù gbogbo tó dẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà rẹ̀ pátá láyé bẹ́ẹ̀ bá sọ ọ̀rọ̀ kalẹ̀ gbogbo èèyàn kan ní ó lè yé àmẹ́ni tó bá lóye ọ̀rọ̀ olóye ó yé olóye àmẹ́ni tí ìfẹ́ ẹnu bá ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ ó ṣeéṣe kó má gbọ́ yé mo kí tọmọdé pátàgbà mo kí ọkùnrin àtobìnrin mo kí mùsùlùmí mo kí kìrìsìtẹ́nì èèfù mo kí oníṣẹ̀ṣe pàápàá jùlọ mo kí àwọn kérúbù and séráfù ní pàtàkì jùlọ sẹ́mi pé yóò ní tó yéèyàn nípa ẹ̀sìn ẹlẹ́sìn mo kí gbogbo tí jẹ́ àwọn ìjọ kìrìsìtẹ́nì tí ètò tiwọn tí ìlànà ìjọsìn wọn bìlọ́ǹgì sí àpótí ẹ̀rí Ọlọ́run dúró tí wọn lọ́ọ̀ ní fi wá sílẹ̀ mo kí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ìdààmú kéré ó tó bí Ọlọ́run níjọ́ tó sí ọlọ́àpínlẹ̀ alukurian mo kí gbogbo ẹ̀yin tẹ́ tí ń wọlé ẹjọ́ bá mi sí à prógámù yìí gbogbo tí mo fẹ́ lò bóyá ní òpin ogún ìṣẹ́jú ẹ rí i pé àyílà ti tó tán ti ṣe aago méjì ọ̀rọ̀ àpótí ẹ̀rí kò ṣàpótí ẹ̀rí pẹ̀lú Alhaji Abdulrahman Oríyọmí ọmọ Hamzat Alhaji Oríyọmí gbogbo tí dààmú bá rí ọ̀ṣọ́ rẹ̀ ẹ̀dà kò ní dọ́dọ̀ yín ọlọ́àpínlẹ̀ alukurian ọ̀rọ̀ àpótí ẹ̀rí Sóríyọmí jẹ̀bi àbí ọ̀jẹ̀bi Sóríyọmí ṣàṣejù àbí ọ̀ṣàṣejù Yorùbá ní ẹ̀fẹ̀lẹ̀ kíbò sí láìfẹ̀lẹ̀ bá níjò mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń gbára ta lórí àpótí ẹ̀rí Alhaji Oríyọmí gbé lọ sí Àgídìgbò àtàwọn ọmọ wọn ojú kan lẹ fi ń wo ọ̀rọ̀ yẹn ni o ó yẹ ká mọ̀ pé látijọ́ tí Alhaji Oríyọmí Hamzat ti ń ṣe prógámù ètò èyí tí adẹ́dà àṣẹ̀dá yàn án ọ̀rọ̀ tí wọ́n bá fi lọ kò ní dá sí
ṣé kò ní Ọ̀dẹ́wálé inú mi dùn pé mi ò sí inú àbá àti criticize wàláhì tàláhì Rabbul Kaaba torí ìgbàgbọ́ tèmi ní pé Olódùmarè alágbára kápá tó bá jẹ́ yí pé Ọlọ́run fẹ́ kí gbogbo ayé ó jẹ́ mùsùlùmí ó máa kírètì ẹ̀ tí ò ní sí kìrìsìtẹ́nì kò ní so níṣẹ̀ṣe Olódùmarè alágbára dẹ̀ kápá tó bá fẹ́ kí gbogbo ayé ó jẹ́ kìrìsìtẹ́nì Ọlọ́run kírètì ẹ̀ kò ní sí mùsùlùmí kò ní so níṣẹ̀ṣe Olódùmarè alágbára dẹ̀ kápá tó bá fẹ́ kí gbogbo ayé ó jẹ́ oníṣẹ̀ṣe tí ò ní sí mùsùlùmí kò ní sí kìrìsìtẹ́nì Allahu a'lamu bí mùràdì ibi sáàlìkà ń tà fi lájú bá Islam àbá kìrìsìtẹ́nì àbá oníṣẹ̀ṣe Ọlọ́run ètò ẹ̀ mo mọ̀ nípa ìlànà mi wàláì mùsùlùmí ni mi àfáàdẹ̀ ni mi ìdẹ́ ìsáfà àtisà mi ìsáfà bíríkìlà mi ìsáfà mẹkáníìkì àmọ́ ọ̀rọ̀ lórí àpótí ẹ̀rí mú kí gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ ń gbarata ó yẹ kẹ́ ẹ gbarata ó yẹ kó du àwọn tí ń du àmọ́ tá a bá rò jinlẹ̀ ọ̀rọ̀ àpótí ẹ̀rí tẹ́ ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí o òní òní alhamdulilayi dókítà mú rìsọ́ọ̀tì wa wọ́n ní dókítà sọ pé kò sẹ́jẹ̀ lára ọmọ yìí mọ́ àmọ́ mò ń sọ ọ̀kan dì í èmi ò nígbàgbọ́ pé pásítọ̀ ló pa ọmọ mi nígbàgbọ́ pé àpótí ẹ̀rí ló pa ọmọ àmọ́ tí wọ́n ní inú abímọ kú ò ní dùn bàbá àtìyá tọ́mọ wọn kú kò sí ń tẹ̀mí wọn ò lè máa sọ fún wọn àwọn ènìyàn aláwọ̀ dúdú mọ̀ ni mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àpótí ẹ̀rí là ń sọ agbàgbé pé lórí ó ṣe àpótí ẹ̀rí ọ̀sẹ̀ àpótí ẹ̀rí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bóde wọ́n ń gbé àjò Oríyọmí Hamzat ṣe pé kí ló fi dìsáàfù èpè wàláhì Oríyọmí ò dìsáàfù èpè bí kéèsì bá wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n bá fẹ́ ṣèwádìí kọ́dà tó bá jẹ́ pé ilé àfáà ni wọ́n lọ tí wọ́n bá Kùránì nínú ilé rẹ̀ alukurian tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ni àpótí ẹ̀rí ìṣebáwa kan la bíldì ẹ̀ òótọ́ yìí mi sí Ọlọ́run bẹ́ẹ̀ àṣì Ọlọ́run bẹ́ẹ̀ mi ilé fẹ́mi gbọ́dọ̀ fẹ́nu useless yẹ torí pé pàtàkì ni lọ́dọ̀ àwọn tí ìjọsìn wọn bí lọ́gìmọ̀ but máa fẹ́ kẹ́ ẹ jẹ́ ká rò ó wípé tí ọba nídìí obìnrin ìjẹkùmọ́lú kí wọ́n tó lọ láǹfààní àti kí wọ́n fẹ́ gbà kò tí ẹ̀rí nǹkan kan ló bì kò pọ́sibù kó Oríyọmí ọkàn ló ṣe garaga kó lè kọjá lọ ṣọ́ọ̀ṣì kó sì máa lọ gbà kò tí ẹ̀rí kó máa lọ kó báìbù kó máa lọ gbé tábìlì kò pọ́sibù. likulli makani makọ́ọ̀lù wà likulli makọ́ọ̀lù makani ní Yorùbá fi ní tí ọba nídìí obìnrin ìjẹkùmọ́lú ìbáṣẹ̀mí ìbáṣẹ̀wọ kì í jẹ́ ká dá àkóso oko aláìsínú oko aláìrojú. a rí ìpè ní ọ́fíìsì Hájì Oríyọmí Hamzat àìmọye kéèsì ló ti ní í ṣe pẹ̀lú àwọn àfáà pálá Hájì Oríyọmí ó pe àfáà náà wá alhamdulilayi inú ilé wa nílọrin bàbá wọn Òkútagídí ìkànnù ara àwọn àfáà wa níbẹ̀ kéèsì kan ní í ṣe pẹ̀lú ọmọ kíwù wọn tó kú nílọrin táwọn ará Èkó retí ẹ̀ tí wọ́n rí wọ́n mú ọmọ fi ọmọ yẹn lé mọ́tò wọ́n dé bọ́yá Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ẹni ọmọ yẹn bọ́ọ̀lù àwọn àrímọ́ wọ́n ìfáìtì àfáà wa gbà láti ìlú Ìlọrin inú ilé bàbá wọn Òkútagídí wá sí Oríyọmí Hamzat ó dídí èèyàn ni wọ́n ń wà àfáà wọn gbọ́dọ̀ sọ pé àwọn ò ní wà wọ́n dẹ̀ ṣàlàyé Hájì Oríyọmí wọ́n dẹ̀ gbàdúrà pé Ọlọ́run jàre alhamdulilayi wọ́n padà rí ọmọ náà. mo rọ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì mo ti sọ fún yín ti pé ẹjẹ́ àlọ́ ìfáìtì ìfẹ́ àti ṣọ̀kan tó bá jẹ́ pé ìwọ lọ́wọ́ à ń kọ́ ìdísẹ́ tí bàbá ọmọ yẹn àti ìyá ọmọ yìí wà àbí tó bá jẹ́ pé èmi ni mo wà ń kọ́ ìdísẹ́ tí bàbá ọmọ àti ìyá ọmọ yẹn wà sápò tí ẹ̀rí yẹn máa tóbi lẹ́mìí ẹ̀jú ẹ̀mí tó wéṣì dànù lọ. àpò tí ẹ̀rí yẹn kò lè tóbi lẹ́mìí ẹ̀tọ́ ẹ̀mí ọmọ rẹ tó wéṣì
ìyẹn náà ní í ṣe àwọn òbí ọmọ yẹn. ó yẹ ká mi pé mi sínú àbá àti kìrìtìsẹ́sì àmọ́ bẹ́ẹ̀ bá ṣe fò ní ẹjẹ́ lẹ́kùn ẹ. èyí tí òjò bẹ́ẹ̀ dá sí ni pé mo láwọn kìrìsìtẹ́nì kan èèyàn Oríyọmí o kíní kan sí ọ lórí kíni àti kíni. ọlọ́ méjì àdáràn méjì àrí wàhálà mọ́dẹ̀dàmú sí wa bí kéèsì bá ká àfa àkẹ́nìsìn wọ́n wá lọ kó tí a nù ilé rẹ̀ sáwọn aṣọ yípa tí a lọ kó Kùránì nínú ilé rẹ̀ wọ́n ti dáná tí ò bá nídìí kí lọ́lọ́pàá fẹ́ lọ chájì inú ilé àfa fún. tí ò bá nídìí ẹ sọ fún mi ní àwọn bàbá ọmọ yẹn táwọn á máa àpótí ẹ̀rí kọ̀dẹ̀ sí kì í ṣe pé bá ń bẹnu àpótí ẹ̀rí àmọ́ tí èṣù yà sí wọn lẹ́mìí nìyẹn t'Oríyọmí ọba síbẹ̀ yẹn gbogbo yí ara ayé náà ní òbòde pé Oríyọmí ọ̀dẹ̀ tírètì kéèsì nọ́mà ẹ̀yìn ìyẹn jọ tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ méjì aṣọ pé bí sí ọ̀tí láti máa dájọ́ ajábàámọ́ ní Oríyọmí tí wọ́n bòde gẹ́gẹ́ bí ọmọlúàbí tó náà kìrìtìsáìsì ẹ̀sìn tó dẹ̀ fi àlàáfíà ó dẹ̀ tó bẹ́ẹ̀ yìí pé ẹ má bínú at least yọ̀rọ̀ yọ̀ kan o kò fogun ojú lẹ́nu yẹn kan o wọ́n lọ gbé kéèsì yẹn bá lọ́fíìsì ni tó bá dẹ̀ jẹ́ pé ẹjọ́ táwọn tí wọ́n bá rojọ́ kan àpótí ẹ̀rí kò sí nǹkan kan tó kan Oríyọmí Hamzat lórí àpótí ẹ̀rí. wàláì nígbà tí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ẹ̀mì yìí pé àpótí ẹ̀rí wà nù tẹ́fíǹsì ìjọsìn wà nù tẹ́yìn ń lò fúrúsímẹ́ǹtì ìjọsìn yìí nígbà tẹ́yìn náà ti ń gbọ́ yẹ kẹ́ ẹ ti gbégbèsè wàláì yẹ kẹ́ ẹ ti gbégbèsè náà ó yẹ kẹ́ ẹ ti gbégbèsè kò sírú àtúnṣe tí Ajábàámọ̀ ní Oríyọmí Hamzat lè ṣe tí wọn bá jẹ́ káwọn òbí ọmọ yẹn ó rí àpótí ẹ̀rí èyí tí ń bẹ lórí ẹ̀mí wọn pé àpótí ẹ̀rí lọ́pọ̀ ọmọ àwọn iná ni wọ́n ló máa wà lórí ẹ̀mí wọn. Ájì Oríyọmí Hamzat gan ran bàbá yìí lọ́wọ́ ni pásítọ̀ yìí ó ràn lọ́wọ́ nínú. ó ràn wọ́n lọ́wọ́ nínú. jẹ́ kí n blọ́ọ̀kù ẹ̀ aṣíwájú mo rí pé dìde ní ń bẹ lára rẹ ó tún wá mọ́ láyé ẹ̀ tó fi kú. ó tún wá mọ́ èpè ló mú wà àtàwọn fámìlì ẹ̀ ìmọ̀ bí wèrè tí ń gbáwájú. mo ti sáwèrè blocking eléri burúkú ọmọ ọ̀ràn kíran tí ọ̀rẹ́ níbí. torí náà mo rọ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì látòkèdókè ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù àdúrà ní ká máa ṣe ká dẹ̀ máa bẹ lọ́hùn kọ́nà mọ́fẹ̀mí pẹ̀lú ìṣe kò ń gé aburú. kọ́nà mọ́fẹ̀ wá ṣe kò ń gé aburú. Aláàjì Oríyọmí náà dẹ̀ máa gbìyànjú àti adjust mi ní fẹ́ kẹ́ ẹ jẹ́ torí ọ̀rọ̀ yìí èmi ti ń rí i pé ó ti fẹ́ dàbí àpẹẹrẹ ti fẹ́ jẹ̀ mọ́ àwọn kéèsì kan tí ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń dàbí bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel lẹ́mi ẹ jẹ́ kí n lọ straight mi ìmọ̀ràn pa. ẹ jọ torí ìtọ́lọ́hún àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ jẹ́ á lo ìfẹ́ kádò lo ìṣọ̀kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sí. bẹ́ẹ̀ ni Jimoh Ahmed olórí burúkú ni lọ́jọ́ sáwèrè rẹ̀ ń blọ́ọ̀kù kò sí ọ̀nà kankan kò sátúnṣe kankan t'Oríyọmí lè ṣe t'Oríyọmí ọba pé kí wọ́n lọ gbé àpótí ẹ̀rí yẹn wàláhì ẹ̀mí àwọn bàbá yìí ò ní balẹ̀ o ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ pé o tó bá jẹ́ pé kéèsì yẹn náà station ni wọ́n bá kó lọ bójú dídí èèyàn ọlọ́pàá ọgbẹ́ kámẹ́tì sọ̀rọ̀ àpótí
àfà kéèsì ẹjọ́ tí wọ́n rò kalẹ̀ yìí ọkàn àpótí ẹ̀rí ńlọ́fàá tí ọba kan àpótí ẹ̀rí kí lórí Yomi Amsat bẹ́ẹ̀ débi báwo débi àpótí ẹ̀rí kí lọ́kàn pẹ̀lú àpótí ẹ̀rí bọ̀tí ńgbà tí bàbá yìí ó rojọ́ ẹjọ́ tí bàbá ọmọ yìí rò ní í ṣe pẹ̀lú àpótí ẹ̀rí tí wọn bá wá gbé kẹ́mi bàbá yẹn lè kílíà wàláì kẹ́mi bàbá yẹn lè ṣe kí ni kó lè kílíà àtẹ̀mí àti ní kájọ kún fún bẹ́ẹ̀ lọ́hùn kọ́nà méjì àjọ máa ṣe kò ń gé aburú kí burúkú kọ́ mọ̀ máa ṣe déédéé àkókò tiwa ẹni ó ti kù ṣẹ́jú kan tí ó kú láyé ọ̀nà méjì àbá dá nǹkan pọ̀ ẹni tí ó ti sílẹ̀kùn ọ̀run fún ọ̀nà méjì àwọn àti ọjọ́ dá nǹkan pọ̀ ẹ rí i pé àwọn ọdún kan wà. Thank you. Olúmídé dáṣọ olú ọlọ́run ní ìfàbúrú sẹ́yìn wàláì mo ti gbọ́n tẹ́ sọ ètò alájọ orí Yomi Amsat tí ó ṣe tọrọ bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tọ́dẹ̀ tóbi bẹ́ẹ̀ yẹn ájọ orí Yomi Amsat ìmọ̀ràn ni o ẹ máa wá àwọn tí wọ́n bá jẹ́ lídà igun ẹ̀sìn kọ̀ọ̀kan ẹ kó bá wọn ṣe mítì náà kéèsì àáfàá báyìí báyìí wọ́n gbé wá kéèsì pásítọ̀ báyìí wọ́n gbé wá ẹ ṣe mítì pẹ̀lú àwọn lídà tẹ́ ẹ bá ṣe mítì pẹ̀lú àwọn lídà àwọn yẹn gẹ́gẹ́ náà kọ́kọ́ gbégbèsè láàrin 2 to 3 days. láàrin 2 to 3 days if o lè jẹ́ kìrìsìtẹ́nì o lè jẹ́ mùsùlùmí because àwọn kan bẹ lábẹ́ sánmọ̀ gbogbo ẹni tó jẹ́ leader on behalf religion làwọn wá bí wọ́n ṣe bà ló kọjẹ́ ẹ gbọ́ ájọ orí Yomi Amsat ọlọ́run ní jẹ́ lulẹ̀ gbogbo yẹ ẹ̀yin tọ́lọ̀ ti ní ẹgẹ́ ẹ̀ ní ṣubú gbogbo yẹ tó ti wà lókè ẹ̀ ní wálẹ̀ gbogbo yẹ tọ́lọ̀ ti ní tóbi ẹ̀ ní padà kéré mọ́ tí wọ́n bá ti gbé kéèsì dé àgídìgbò ọlọ́run ló fi ájọ orí Yomi òfin lọ́lẹ̀ síbẹ̀ kọ̀dẹ̀ ní fàyẹ̀tù ní kíákíá báyìí bí mo bá ṣe fẹ́ kí ìgbésí ayé orí Yomi orí ọlọ́run jáyé tèmi náà rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó ti ga bí bá ṣe fẹ́ káyé wọn rí ọlọ́run jáyé mi ó rí bẹ́ẹ̀ bí kéèsì bá ti dọ́dọ̀ ájọ orí Yomi Amsat ìmọ̀ràn ni o tàbí pé ó jẹ́ kéèsì tó tóbi tó ti ní implication pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹni ó bá gbẹ́jọ́ wá ẹ̀rí pé gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yìn fẹ́ẹ̀tì ẹ̀ tí ó fẹ̀sùn kàn kẹ́ ẹ̀ wá wá ta lẹ́jẹ̀ leader on behalf this party a lè béèrè lọ́wọ́ ẹ̀ tó lọ́rọ̀ pé ìjọ tí tàlẹ́ntọ́ jí ọ̀gá yín bẹ̀ tàlẹ́ntọ́ jẹ́ leader yín ìjọ kan gbọ́dọ̀ wà kọ́mọ̀ ní olórí ìlú tí ó bá ti lólórí ìlúkílù ni ìjọ tí ó bá ti ní olórí ìjọkíjọ ni ẹfọ lè jẹ́ aláàfà ó lè jẹ́ kìrìsìtẹ́nì ó lè jẹ́ àwọn oníṣẹ̀ṣe ájọ orí Yomi Amsat ibi oríire yín dé kò ní débẹ̀ takú sí o ẹ sì ní dẹ́ni àná ẹ dẹ̀ ní tẹnugbó bí ọwọ́ ẹ wọ́n gbìyànjú lábẹ́ aṣọ Yorùbá gé ní gbogbo aṣọ kọ́lá sá lọ́rùn ayé aláyé la kúkú tún ṣe ayé tí náà dẹ̀ ní bàjẹ́ ọlá àpọ́nlé àlùkùrẹ́ à ẹ gbìyànjú lábẹ́ aṣọ ẹ wà rí àwọn tí ẹ jẹ́ leader ọ̀rọ̀ báyìí báyìí ni wọ́n gbé wá o táwọn leader yẹn ọ̀bà wá rí àtúnṣe ṣe ẹ gbé síta ẹ gbé síta tó bá dé ta àwọn leader yẹn ó lè mọ̀ pé àwọn làwọn ọ̀ka tébù igun táwọn wà ó lè jẹ́ ọ̀run alálàáfà ó lè jẹ́ kìrìsìtẹ́nì ó lè jẹ́ oníṣẹ̀ṣe because àwọn kan dúró wọ́n fẹ́ ta epo sí aṣọ àlàálà ọ̀rọ̀ tí ò jọra wọn fẹ́ jọra wọn ó ń bẹ́ẹ̀ nù mùsùlùmí ó ń bẹ́ẹ̀ nù kìrìsìtẹ́nì wèrè gẹ́gẹ́ ti pọ̀ nú ẹ̀sìn
ẹ̀sìn gbogbo ẹ̀sìn tá à ń ṣe ju ẹni tí ẹ tó gbádùn lọ ẹni tí ò gbádùn ti pọ̀ jẹ́ tó gbádùn lọ. ẹni tí ò gbádùn ti pọ̀ ju ẹni tó gbádùn lọ. àwọn kan ń bẹ nígun ẹ̀sìn kọ̀ọ̀kan ẹni tí wọ́n bà ló kọjá ni wọ́n ń wá ó ń bẹ láàrin kìrìsìtẹ́nì ó ń bẹ láàrin mùsùlùmí. àmọ́ mo rọ gbogbo all the Christian pàápàá jùlọ ẹ̀yin tí ìlànà ìjọsìn tí bìlọ́ǹgì síbi àpótí ẹ̀rí ẹ jẹ́ ṣe sùúrù o ọ̀rọ̀ tí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí o wàláì inú abímọ kú ò lè dùn o. inú abímọ kú ò lè dùn o kódà kéèyàn jẹ́ mùsùlùmí kí wọ́n wá sọ wípé ọmọ kan lọ sọ́dọ̀ àfáà kan tí àkàn ló sí wò bó ṣe sí tí àyẹ̀wò inú omi kanlẹ̀ tó kú gbogbo tí àti ń bẹ́ nù ní àfáà yẹn ní òde station wàláì tí àti wọ́n dá akọ yẹn ti di suspect ó ti di suspect náà gbogbo tí àtà àfáà yẹn bá ní pálọ̀ ètò ní yàrá ètò ní sitirumu wọ́n páàkì gbogbo ẹ wo tí àní mo kọjọ yìí sáré pé tí àní mo kọjọ yìí tí àlá tó kọjọ yìí àwọn ètí bẹnu kọ́bọ̀dù ọlọ́mọ fàbúrú tọpa wa àdúrà ni ká máa gbà ká má ṣe kòńgẹ́ wàhálà ká má ṣe kòńgẹ́ wàhálà bóyá lórí ẹ̀sìn bóyá lórí dúkìá wa torí náà gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tá ń fapá jánu mo rọ̀ yín ẹ jẹ́ ṣe sùúrù o àpótí ẹ̀rí ẹ̀gbọ́n mi yé kò bọ́lẹ̀ láti sẹ́mọ̀ o ẹ̀gbọ́n ẹlòmíì tí ò tí ì lápótí ẹ̀rí ò tún ní ẹ̀gbọ́n tí mo sọ ẹ̀mí tó bọ́ sọnù èèyàn lè rí dá padà mọ́ o. ẹ̀mí tó bọ́ sọnù èèyàn lè rí dá padà mọ́ ẹ̀mí tó ṣe kí ni o ẹ̀mí tó bọ́ sọnù èèyàn lè rí dá padà mọ́ láfi ní láti endorse láàrin ara wa ká ṣe sùúrù àwọn abalabi tó kan Ajabrahamani Oríyọmí Hamzat ní pé àìbámọ̀ tírù kẹ́bà bá rí báwọn ẹ̀ ṣiṣẹ́ láàrin àwọn tí wọ́n bá jẹ́ lídà ìjọ kọ̀ọ̀kan ọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí a fún yín ní 2 days ẹ bá ní ìṣẹ́lẹ̀ lórí because ẹ méje ká tẹ́ra wa tó bá jẹ́ pé station ni wọ́n gbé kéèsì yẹn lọ tí àpótí ẹ̀rí wá wà nú ẹjọ́ tí ń rò tí wọ́n ro àlùkùránì mọ́ ẹjọ́ tí wọ́n rò kódà tí wọ́n bá ro ẹjọ́ pé òru Ọ̀ṣun báyìí àmúyẹ tóbi wọ́n kò lọ́yẹ̀ ọ̀dà funfun omi bẹ́ẹ̀nú ẹ̀ inú tọ̀ wá wò ooru yẹn àtomi yẹn wọ́n gbé dé station ó ti di suspect ó ti di kíni mọ́pọ́ ó ti di suspect ẹjọ́ torí tọ́lọ́hún kò yẹ ká sọ yí pé àwọn ẹlẹ́sìn àmọ́ bára wa jàjẹ́ ẹ̀sìn àtẹ̀mí àti àjọdáyé la bá ẹ̀sìn. Alukurani jù kò yé wa lóòótọ́ akọ́npé ìnàdínà ìndàlá ilé Islam. Àmọ́ kápẹ́ kìrìsìtẹ́nì bẹ́lẹ̀ ó wọ Ọlọ́run bẹ́ẹ̀ ni o. Ìṣẹ̀ṣẹ̀ ń bẹ wọ Ọlọ́run bẹ́ẹ̀ ni o. Látẹ̀sí kùtù ní wárákà ilé ayé alámú ọlá o. Nǹkan kò lè sí lábẹ́ sẹ́mẹ̀ yìí kọ́mọ̀ sí ìmọ̀ sí Ọlọ́run bẹ́ẹ̀. Kí mi tẹ̀mí pẹ̀lú pé màmá mo lè polówó ẹ̀sìn mi fún ẹ mo lè júwe Islam fún ọ tó bá kádà ẹ̀pọ̀ sí Islam tó bá wù ọ́. Olùwàgẹ sọ fún àníbù àmọ̀sára pé ìnẹ́kàlá àtàdímọ́ ní àbábútà wọ́n là kí nà láyé àdìmọ́ yẹn ṣá ẹnì kankan tó lè fa gidi tìyẹn sójú ọ̀nà ẹ̀sìn kankan ò sí ibi tọ́nà bá fẹ́ kó ń kálukú ọ parí ayé ẹ̀sìn ní ọ parí ẹ̀sìn bọ̀tí ẹjẹ́ àlọ́ ìfẹ́ ẹjẹ́ àlọ́ ìṣọ̀kan ẹjẹ́ àpìtì ara wa ẹ̀mẹ́jẹ́ alẹ́tanú mọ́tẹ̀ rí ẹlẹ́sìn kejì rẹ bí ọ̀tá Ọlọ́run wáì
ó sì máa kírètì iná fún mi èpè mú ọ ní ayé ẹ fẹ́ bàjẹ́ ni ìwọ làárọ̀ náà sọ tó fẹ́ wọ náà sọ́wọ́ ẹ̀ kọ́kọ́rọ́ wà ní torí náà mo rọ̀ wá Alájà Abdulrahman Oríyọmí Hamzat ẹ̀ ní lulẹ̀ o àti ga ọ̀rọ̀ ru o àti ga akọ̀rọ̀ ru o gbogbo ẹni tó bá ti ga má máa ronú kẹ́ni tó ti ga ṣubú níwọ̀n náà bá ti ga ọ́ padà ga tó bá ronú kẹ́ni tó ti ga ṣubú ò ní tápòtì ò ní tú àpótí àwọn kan ṣàlẹ́jì mi kí ló kọ́ pẹ̀lú Àgbàlá Gabriel náà ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló dá Muyideen àtàgbàlá Gabriel pọ̀ tó tí wọ́n bá wá ròyìn pé lórí pé mo sọpọ́tì Àgbàlá Gabriel bóyá mo ní ìyàkẹ́tọ́ lòun fi jẹ mí fèmí lẹ̀ láti concern you tí n bá dé ní ẹ̀bùn tó lọ́n fẹ́ fún mi láti concern you leave me alone don't threat yourself because of me don't threat yourself because of me leave me alone. torí náà gbogbo àwa kìrìsìtẹ́nì ẹjọ́ ẹjẹ́ àṣẹ sùúrù àpótí ẹ̀rí ẹ̀mí ọmọ ńkọ́ ẹ̀mí odidi ọmọ tó wẹ̀sì ńkọ́ kí lamọ̀ tọmọ yẹn náà fẹ́ dà lọ́la kí lamọ̀ tí ó jẹ lọ́la ara wo lamọ̀ tí ó dà lọ́la àwọn wo lamọ̀ tí ó tún tara ọmọ yẹn náà dogo lọ́la Ọlọ́run bá ní irọ́ àwọn òbí ọmọ náà lójú àwọn tó ṣẹ́kù Ọlọ́run kọjọ kójú kún wọn pẹ́ fún wọn kọ́nà ju ó jèrè gbogbo àwọn tó kù àtẹ̀mí àti iná Ọlọ́run lu ọmọ pamọ́ wa lọ́wọ́ ikú ọmọ ikú ọmọ àmọ́mọ́ yàyẹ̀ wẹ̀rẹ̀ ikú ọmọ àmọ́ yàyẹ̀ níwẹ̀rẹ̀ Ọlọ́run pa wá fún bí wa wọ́n lu ọmọ pa fáwa náà àlùwọ́lẹ́dù ṣe rú àbí ọmọ ní ìkọ̀kọ̀ òbí ọmọ ní ìdùnnú òbí ọmọ làṣírí òbí ọmọ láyọ̀ òbí ọmọ làgbéga òbí àìmọye òbí tí orí kẹkẹ jẹnu ayé tọjẹ pé ọmọ ló gbé lárugẹ Ọlọ́run jẹ́ gbogbo ọmọ wọn yà rẹ èèwọ lámà tí ó gbé wa lárugẹ nú ọmọ tọmọ kẹkẹ fòsẹlẹ kò kú bẹ́ẹ̀ di èèyàn gẹ́gẹ́ bá sọ ni èèyàn pariwo bẹ́ẹ̀ rí èèyàn bá sọ ni èèyàn lọgun èèyàn ké torí náà Àgbàlá Abdulrahman Oríyọmí Hamzat tó ti bóde ó ló ń tọrọ àforíjì nígbà tó dẹ̀ jẹ́ pé ti ń tọrọ àforíjì lé lórí kí nǹkan má bàjẹ́ ni wọ́n gbé kéèsì lọ́ọ̀dún ẹni tí wọ́n bá gbé kéèsì lọ sọ́dọ̀ ọlọ́pàá gbogbo tí wọ́n bá mẹ́sẹ̀ ẹnìkan nu kéèsì pé bẹ́ẹ̀ l'Amẹ́ríkà wọ́n á ní ọmọ ọ̀bọ̀ Nàìjíríà Ọlọ́run ní dàwọn láàmú ẹjọ́ oníkálukú ẹjẹ́ á lo ìfẹ́ kádẹ̀ bí ti ara wa èyí tí bá ti ń ṣe ọmọ làkejì rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ tó o bá gbé sí kọ̀ǹdíṣàn pé wọ́n ní í ṣe wà á máa ń tọ́tọ́ àti ń tọ́yẹ tó yẹ kó o sọ wà á máa ń tọ́tọ́ àti ń tọ́yẹ kó yẹ kó o ṣe wà á máa ń tọ́tọ́ àti ń tọ́yẹ tó yẹ kó o wù níwà Ọlọ́run ní dàwọn láàmú Ọlọ́run insha Allah la quwwata illa billah olólùfẹ́ yẹn tẹ̀ bìrẹ̀ wá sí i. ọ̀nà òdodo ti fi èké kó máa dùn ọmọ bíbí ìlú Ìkúrè ẹwú níwùn ní ẹwú fi lé àmì fọ́nà mi ẹwú tí ò ní fàbùjá lè kíran ọmọ ẹnìkan mi ò ní báyìí sí ń di àbòsí mi ì dẹ̀ báyìí criticize lórí ẹ̀sìn mùsùlùmí ní àfáà ni mi máa polú ẹ̀sìn mi mo rí pásítọ̀ tí mo kọ́ mẹ́ ń kéwú àìmọye ọmọ babaláwo tó ti dàfá àgbà tá a kọ́ ń kéwú tó tún ti dọ̀kọ́ ẹlẹ́à wàláhì tàláhì súnmọ́bí láìláì láwà ìfẹ́ lánàá kalẹ̀ tí wọ́n fi ronú àti fọmọ wọn sọ́dọ̀ wa pé ẹ bá ní ṣe léyìí dáàfà gbogbo yìí náà ní kọ́ńkálùkù yọ lọ lẹ́kọ̀ọ́ ọwọ́ rẹ kọ́ ni kọ́kọ́rọ́ àlìjẹ́nnà wà kọ́kọ́rọ́ náà sì sí lọ́wọ́ ẹ ẹni o rò pé ọwọ́ náà tó bá wà àlìjẹ́nnà kí ló ṣe kí ló dẹ̀wò tó o bá rò pé yọ ọwọ́ náà tó lọ́n bá fi sí àlìjẹ́nnà sọ parẹ́ ẹ torí ẹ ní àlìjẹ́nnà tó dẹrù nípa ọwọ́ ta náà sọ fún ọ ìwọ tó yẹ kó wọ lálága nù náà ìwé eléré kórè sọmọlàkejì táníyàn rí ọ̀dà wèrè tára àdúgbò rí òjèrè ẹ fámìlì òjèrè bí rí òjèrè ẹ nítorí ẹ̀sìn olórí burúkú tó ló ń ṣe yẹ̀yẹ̀ ọ̀rọ̀ mi ò ju báyìí lọ ẹjọ́ Àgbàlá Abdulrahman Oríyọmí Hamzat ètò jẹ́ ti ń bẹ̀ bí a bá ti rí pé kéèsì tóbi tó ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ gbìyànjú ẹ rí pé ẹ rí àwọn tí wọ́n bá jẹ́ lídà dìpátímẹ́ǹtì ẹ̀sìn yẹn kẹ́ ẹ ṣàtúnṣe lábẹ́
aṣọ tí ọba wa gba ṣíṣe ẹgbẹ́ òta. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.